في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وقل الحمد لله الذي لم يتخذ ولدا bí Ọlọ́run bá ń kọjú dáadáa sí ọ má fa ìdá kọjú sọ́lọ́run padà gbogbo ẹni Ọlọ́run bá kọjú dáadáa sí tó bá ń fi àìdá kọjú sọ́lọ́run padà ó padà parun tán yẹnyẹn ni. walam yakun lahu sharikun fil mulki. nínú dáadáa tọ́lọ́wọ́n ọba tó kọ sí àwọn atọ́lá ní àtọkọ wọn Alájà Abdulhakimi làwọn náà fi wá ní àwọn ògbọ́dọ̀ fọlọ́run ṣe. walam yakun lahu waliyyun minadh dhulli. àfi káwọn ọmọ arántí Ọlọ́run nígbà tí ń bá ń dùn tí ń bá ń dán gbogbo ẹni tí ọba máa rántí Ọlọ́run nígbà tí ń bá ń dùn tí ń bá ń dán ìjọ tí kòrò bá dé àwọn òbí tó sá lọ. wọn kẹ bìrì ooo takbira. tá a bá máa kọ́ lọ́wọ́ ọba yìí tóbi ẹ bá ń gbé tóbi pé Allahu akbar. takbira. àwọn mẹ́ta kan ń bẹ Ọlọ́run dán wọn wò. kulil hamdulillahi. béèrè pé bó lọ́lọ́run ti dán wọn wò. kulil hamdulillahi. ìkan jẹ́ adẹ́tẹ̀ ìkan jẹ́ apárí ìkan jẹ́ afọ́jú. Ọlọ́run wá rán màláíkà Jìbìrìlù kó lọ ní fọ́tò èèyàn kó lọ bá adẹ́tẹ̀ yẹn kí Jìbìrìlù sì máa sọ fún adẹ́tẹ̀ ní fọ́tò èèyàn lóò fi gbọ́dọ̀ máa fojú di gbogbo ẹni tí ń bá ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ abẹ́ni tí ń bẹ wájú rẹ ọmọ bóyá Ọlọ́run rán sí ọ ni. kulil hamdulillahi. ọmọ wa lé àwọn oníbàárà ní ọmọ ilé wọn nílẹ̀kulè ọmọ ilé ẹlòmíì fọ́tò ẹlòmíì tọ́lọ́ ń bá gbé wá òní mọ́rú irú èèyàn yẹn bó ló ti rí wájú Ọlọ́run bóyá Ọlọ́run ló rán sí ọ lásìkò yẹn ọmọ. kulil hamdulillahi. Jìbìrìlù wa lọ ní fọ́tò èèyàn. kulil hamdulillahi alladhi. ó wá dọ́dọ̀ adẹ́tẹ̀ sí gbogbo alamọ̀ tí ń jẹ́ adẹ́tẹ̀ ẹni tára rẹ̀ ò dán tí ó smooth ó wá dọ́dọ̀ adẹ́tẹ̀ ó ní wọn adẹ́tẹ̀ kí ni tó fẹ́ adẹ́tẹ̀ ní tí mo fẹ́ ni pé ẹ bá ń sọ fọ́lọ́hun adẹ́tẹ̀ ó sì mọ̀ pé Jìbìrìlù ni ó ní ẹ bá ń sọ fọ́lọ́hun bára àwọn yìí bó ti rí tí ọ̀dà yìí kò dùn mọ́ mi. ẹ bá ń sọ fọ́lọ́hun kọ́lọ́hun tí ẹ bá ń dán ara mi bó bá wá dán ara náà tán kí n tún wá rí owó tí màá fi lógbà láyé torí pé bí mo gbóhùn ti wà yìí òun ò lè lọ àwùjọ àwọn èèyàn wọn máa fi òun ṣe yẹ̀yẹ́ ni. kulil hamdulillahi alladhi lam yattakhidh walada. màláíkà tó lọ ní fọ́tò èèyàn ló bá pè ó kọ Ọlọ́run tó pè ìjọ náà á pè rí àìní ni. ó bá ní Allahu ilé Ọlọ́run tó ọmọ yí nǹkan tí ó dá padà sí tó dá man baddala sayyi'ati bil hasanati badil Ọlọ́run yí padà lẹ́ẹ̀kan náà kò jújọ́ méjì sí mẹ́ta lọ ara rẹ̀ tí ó dẹ́ tẹ́lẹ̀ ló bá di kó jọlọ. ẹ̀gbọ́n tóbi ara rẹ̀ jọlọ débi wípé gbogbo nǹkan wá ń dán ìwọ̀n ń tàn bí gíláàsì. kò ju ọ̀sẹ̀ kan sígbà tára rẹ̀ dán lọ ẹ dákun ẹ gbọ́ wá sí ẹjọ́ torí Ọlọ́run kò ju ọ̀sẹ̀ kan sígbà tára rẹ̀ dán yẹn lọ lẹ́ẹ̀kan náà Ọlọ́run bá tún ní ó ṣe kùngé èèyàn kan ìyíwọ̀n bá tún fi bísínẹ́sì ńláńlá kan hàn láàrin ọdún méjì ó bá dolówó ó dọlọ́lá ó doníyì ó donípò. Màláíkà Jìbìrìlù ó tún kú lọ́dọ̀ adẹ́tẹ̀ ó lọ́dọ̀ afọ́jú ó béèrè lọ́wọ́ afọ́jú ó ní kí ló fẹ́ afọ́jú ní tóhun fẹ́ ní pọ́hun fẹ́ kójú wọ́n rí náà Ọlọ́run ò rí bí kankan lọ aláwọ́dé ìwọ̀ tó lójú tó rí náà tó lè lọ gbogbo ibi tó dá ọlọ́bí tó dá ibi tó ti ń bá tèèyàn jẹ́ náà ló ń lọ ojú wọn padà fọ́ náà. Kulil hamdulillahi. ọmọ wa wò kankan wọ́n ṣe bẹ́ẹ̀ ní eré ní ọ́. Kulil hamdulillahi. ọmọ wo bí asínrín. Kulil hamdulillahi. ẹ bá yẹn lómi tí wọ́n yín fẹ̀tọ̀fẹ̀tọ̀ báyìí ẹ ṣe bẹ́ẹ̀ ní eré ni bí ó ti ṣe jàmbá fún yín ní wá ọba tó lójú wọn padà fọ́ ojú ẹ̀. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa.
ó ní tó ń fẹ́ òun fẹ́ kọ́lọ́ ńlá ojú náà innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun lẹ́ẹ̀kan náà ojú tí ò rí náà tẹ́lẹ̀ ojú bá là láàrin ọ̀sẹ̀ méjì òun náà dolówó ó tún lọ ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kẹta àparí Jìbìrìlù ní kíni wọ́n náà fẹ́ ó ní tóun fẹ́ ní wípé eré ìwọ̀n bó ti bùjẹ láàrin iye ọ̀dá àwọn ọ̀rẹ́ ìwọ̀n wọ́n fi ìwọ̀n ṣe ẹ̀yẹ púpọ̀ wọ́n fi òsì sára àwọn púpọ̀ ó ní sí ǹtọ́ fẹ́ ni pé kọ́lọ́ ń dá irun padà síbi agbárí náà innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun lẹ́ẹ̀kan náà lọ́bá pé ọlọ́run irun tí ò sí lágbárí rẹ̀ tẹ́lẹ̀ irun bá débẹ̀ gbọ́nà tóbi ìgbà ọ̀run débẹ̀ gbogbo wọn wá ti dolówó wọ́n dọlọ́lá wọ́n doníyì wọ́n donípò nínú ìlú lọ́tọ̀ọ̀tọ̀ bí ọdún 5 sígbà náà ọlọ́run wá fẹ́ ṣèdánwò ọlọ́run wá ní rẹ̀ màláíkà Jìbìrìlù tó lọ bí ọdún 5 sísìn wá lọ sọ́dọ̀ adẹ́tẹ̀ ní fọ́tọ̀ adẹ́tẹ̀ lọ́tọ̀rọ̀ owó lọ́dọ̀ adẹ́tẹ̀ ń gba Jìbìrìlù dọ́dọ̀ adẹ́tẹ̀ pẹ̀lú adẹ́tẹ̀ ẹgbọ́n bàbá adẹ́tẹ̀ tàná sì ti dolówó ó wá rí adẹ́tẹ̀ títí tòní ó ti gbàgbé àná wọ́n bá ń gbàgbé àná lérí àwọn tó ṣoore fún wọn orí tán ṣe fún ẹ̀yẹn ò ní kalẹ̀ mọ́ ẹ lọ́wọ́ olùsí ọwọ́ ara rẹ̀ wọ́n ṣoore fún aláìmoore ọwọ́ ara rẹ̀ kàkà kó fìrí sanre òun wá ń fìrí ibi sanre ọlọ́wọ́n padà rẹ́ ibi lù ọ́ lórí ẹ̀ sàmì ni mi bá rẹ̀ ní tí ẹgbẹ́ fídíò sójú ẹni tí ọba sàmì ká mọ̀ pẹ́lẹ́ àpàlá ìmoore ni ọ́ ojú yìí ò sì gbọ́dọ̀ lé púpọ̀ jù ní àì àbárójú rẹ̀ tó bá lè ju púpọ̀ jù àfúrà sí ọ́ mákàlá má lè jú má dájú má wùwà ká bọ́ ọba ń dájú tó ń ká ẹ̀yà àfáà ń bó débẹ̀ tán ó ní àkílódé ó ní tàlélé yìí tó dé yìí ẹ̀dàkùn ẹ̀lẹ́ jáde kún mi tàlélé yìí adẹ́tẹ̀ eléyìí rí wa lá púpọ̀ ẹ̀ ó ní ẹ̀dàkùn ẹ̀bùn mi ní tí ń jẹ torí Ọlọ́run kò mọ̀ pé Jìbìrìlù ni ẹ̀dàkùn ẹ̀yìn tí ń jẹ ní wá ẹ ṣàánú mi ẹ fún mi ẹ̀dàkùn ẹ̀rán tí sẹ́yìn náà ní báyìí rí lánàá ó lé mi kè mi gbúrò orú eléyìí ẹlẹ́dànù wọ́n bá lé bí wọ́n ti lé ọdájú náà ní ọkàlá ẹ̀ ọdájú délẹ̀ sọmọ kẹwàá náà máa dájú ọlọ́wọ́ padà dá ara tiẹ̀ náà ọlọ́dọ̀ kíni apárí náà dìnáyé rẹ̀ òun náà ní máa lọ òun ò fẹ́ rí ọ irú tí ẹ ṣe wá bùjẹ lágbárí báyìí ó ní ẹ̀rá ti pé sẹ́yìn náà rí báyìí rí olówó orí bẹ́ẹ̀ rí o owó òṣèwọ̀n orí báyìí rí man yahdillah fahuwa al-muhtadi wa man yudlil fala hadiya lahu gbogbo ẹni Ọlọ́run ọba nífẹ̀ẹ́ tí ẹni tọ́lọ́run bá fọ̀nà mà lọ́lọ́run ó fọ̀nà mà ẹni tọ́lọ́run ò ní fọ̀nà mà kò ní ẹ̀dá kan tó lè fọ̀nà mà ó sí. ó wá lọ ọ̀dọ̀ afọ́jú ńgbà tó dọ́dọ̀ afọ́jú báfọ́jú ti rí pé alùbárà ní bọ̀ yìí ó ní ẹ̀lànà fún ọlọ́kẹ̀dé mọ̀ bọ̀ mo rántí àná ojú tòun náà ti fọ́rí ó ní mo rántí kójú òun ti fọ́rí ẹ̀ dákun ẹ bá ń kó owó fún òun ẹ kó gbogbo nǹkan fún ẹ má ti ìjó béèrè nǹkan kan ẹ máa bá ń fún ní nǹkan ẹ̀dá lọ́lá ẹ̀dá níyẹjẹ́nu rẹ̀ ó dùn láàrin ìgbà tó ṣe wẹ́ Jìbìrìlù wá rẹ́rìn pé ìwọ mọ́ọ́rẹ́ oúnjẹ àbára mọ́ọ́rẹ́ jẹ láàrin ìgbà tó wíbẹ̀ Jìbìrìlù wá
ó padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run láwọn méjèèjì tí wọ́n ṣàìmoore sẹ́mi Ọlọ́run kí wọ́n padà sí bí wọ́n ti wà lánàá. Gbọ́dọ̀ tóbi dáadáa. Ṣé wá rí èyí tó jẹ́ afọ́jú tó mọ iye Ọlọ́run náà bí ó ti ní owó tálkì àmọ́ Ọlọ́run ó fi nínú. Ọmọ rẹ̀ ó máa ní ọmọ máa ní ọmọ máa ní máa yìí. Máa dá ntọ́lọ́wọ́n ọba bá fún ọ máa dá mà. Torí pé dídá tọ́lọ́wọ́n kọ sáwọn ẹ̀yà yìí ìyá wa Tọ́lání àti Alhaji wa Abdulhakeem wọ́n wá di pé kò sí táwọn gbọ́dọ̀ fọ́lọ́hun tó ju àdúrà tó ju ọpẹ́ lọ. Ṣé rí pé wọ́n mọ ìyórí tọ́lọ́hun sí fún wọn. Ó wá tọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́? Ẹ dá mi lóhùn.